bàbá wọ onírìṣà ẹ ti tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ àmọ́ àwa ò ní tẹ ojú yín mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ipò ọmọ ọba ọ̀ọ́ni tẹ̀ wá lójú mọ́lẹ̀ ọmọ Ọ̀yọ́ ò gọ̀ a kì í ṣe dédé ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn ọba wa onírìṣà wọ́n fi oyè kan jẹ ní ìlú Ilé Ifẹ̀ oyè yẹn ò tọ́ sí kábíyèsí ẹ má bínú sà with due respect lẹ́ẹ̀kan sí kábíyèsí oyè yẹn ò tọ́ sí yín tó bá wà níta ló sọ èmi ní Aare Almaroof Ìdómògùn Akílàjà ọmọ Ọ̀yọ́ ni mí àwọn ń ṣe ọmọ àlè àdẹ̀ ní fi ọwọ́ òsì mi ò ní fi júwe lé bàbá mi kábíyèsí onírìṣà wàláì ẹ tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ ẹ tẹ ojú gbogbo Ọ̀yọ́ mọ́lẹ̀ ẹ tẹ ojú Aláàfin mọ́lẹ̀ nítorí ń tẹ́ ẹ ṣe yìí kì í ṣe tiwa bàbá wa onírìṣà ibi tó ti ṣe ọmọ Ọ̀yọ́ rẹ o kábíyèsí ẹ lè fi anybody tó bá wù ìjọba ẹ bá fi hàn jẹ onílẹ̀ Oòduà ẹ bá fi jẹ kinní kan Ilé Ifẹ̀ ẹ bá fi jẹ kinní kan Ilé Ifẹ̀ bọ́ bàbá wọ onírìṣà ẹ béèrè pé kí náà ṣe ẹ̀yin èèyàn ẹ love and like wá sọ fún yín. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàrà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wò èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. mo kí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà mo kí yín pátápátá mo kí yín láti Ilé Ifẹ̀ ẹ káàbọ̀ sí orí ètò Aare Almaroof ọmọ Ọ̀rànmíyàn mo kí yín látọ̀yọ́ Aláàfin òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ máde ọmọ Àtìbà ọmọ ajowú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ níkun àjìfà àwa lọ́mọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin bẹ́ẹ̀ ni brọ́dà yín ló ń sọ̀rọ̀ Aare Almaroof lórúkọ mi Ìdómògùn ni mí Akílàjà èpò tí pọ́mọ yẹ́ tó torí ọmọ ọlọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kí n kíte gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ ọmọládé ìlàdínládé ni mí Aláàfin òládé adé aládìkún la gbà fáláàfin Ọ̀yọ́ Aláàfin ni mí òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ máde ọmọ Àtìbà Ọ̀yọ́ ni mí ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ Ọ̀yọ́ ń bí ẹ dá mi lóhùn Ọ̀yọ́ nìran mi mo wá kí yín lẹ́gbàá mo kí yín ní Jẹ̀bú mo kí yín lẹ́kọ̀ọ́ mo kí yín ní Kwara mo kí yín ní Ìlọrin mo kí gbogbo ẹ̀yin ọmọ ládéládé mo kí gbogbo ẹ̀yin ọmọ lóyè mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnlú ìwọ tó o bá jọmọ Àtìbà tó o bá rí kíní ìbá mi ṣe ẹ̀ ọ̀rọ̀ tó bá Ọ̀yọ́ wí ni a sì gbọ́dọ̀ sọ nítorí pé àwa kì í ṣe ọmọ àlè a kì í ṣe ọmọ ìrankíran a kẹ̀dí ṣe ọmọ ojú òrọ́ lárí àmọ́ ń gbà míì tí àwọn bàbá wa bá ń ṣe nǹkan tí ó bá yẹ ká correct àwọn bàbá wa fún àwọn nǹkan yẹn tí àwọn bàbá wa yẹn ò bá fẹ́ gba correction ẹ jẹ́ ká put wọn sí ibi tí wọ́n máa ti gba correction lórí tó ń ṣẹlẹ̀ nítorí ọ̀rọ̀ tó ń lọ ní ilẹ̀ nísìn ọ̀rọ̀ yìí kò jọmọ́ bí àbùkù kò jọmọ́ bí ète kò jọmọ́ bí ìwà ń wára pé èmi ni mo tó yìí lágbájá ló tó yìí bí ọ̀rọ̀ náà ṣe rí lójú mi nìyẹn ṣé wá rí mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin gẹ́gẹ́ bí mo ṣe sọ Aare Almaroof lórúkọ mi ọmọ Aláàfin ni mí ọmọ Ọ̀yọ́ ni mí ojúlówó mi ṣe ọmọ àlè mo béèrè kan mo ní ìjẹ Aláàfin àti Ọ̀ọ̀ni rẹ láyé wọn lè rẹ tí Jésù máa fi dé kẹ́ ẹ tó bú mi ẹ kọ́kọ́ gbọ́ tẹnu mi o ọmọ Ilé Ifẹ̀ àtọmọ Ọ̀yọ́ tó bá jọmọ àlè tó bá fẹ́ support ọ̀rọ̀ yìí kó o tó ṣẹnu gbọ́n kọ́kọ́ gbọ́ tẹnu mi o ǹjẹ́ Aláàfin àti onírìṣà ǹjẹ́ wọ́n lè rẹ́ láyé ìbéèrè ńlá ni o fún ẹni tó bá gbọ́n nítorí pé wọ́n ní wọ́n ń kọ́ à ń parẹ́ àwọn kan ń parẹ́ àwọn kan dẹ̀ ń kọ́ àwọn kan ń yí sókè àwọn kan ń yí lẹ̀ ẹ máa rí ibi tí mò ń lọ ṣe rí gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe lénìí àtọ̀rọ̀ tí mo fẹ́ sọ àwọn Ọ̀yọ́mèsì wọ́n mọ̀ pọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn Ọ̀yọ́mèsì kí lẹ mọ̀ tó ń pè lé Ọ̀yọ́mèsì gbogbo Ọ̀yọ́ ni àwọn tó tún wá jẹ́ olórí Ọ̀yọ́mèsì gangan
wọ́n mọ̀ ń pa tí ààrẹ fẹ́ sọ lénìí. Mo fẹ́ fi àwọn kankan yé wa pé kí ni ìdí tí mo fi ní Aláàfin àti Ọ̀nìrìṣà ǹjẹ́ wọ́n lè rẹ̀ kì í ṣọba Aṣíjú Adé o, kì í ṣe Ọ̀nìrìṣà Ọ̀jájá o, kì í ṣe Adéyẹmí o, kì í ṣe Gbádégẹṣin o, àmọ́ ipò Aláàfin àti Ọ̀nì ǹjẹ́ wọ́n lè rẹ̀. Ṣé rí àwọn tí wọ́n ń gbé adé àwọn bàbá wa wọ̀, èmi ò rò pé ìrẹ́pọ̀ lè wà nínú Ọ̀yọ́ àti Aláàfin láyé. Mi rò bẹ́ẹ̀. Ọmọdé ni wá, a dẹ̀ ti dàgbà. Àwọn nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá yìí, òun kọ́ ni àwọn bàbá yìí ṣe fún wa. Nítorí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ wípé ọmọ Ọ̀yọ́ dà, ọmọ Ọ̀yọ́ rèé àwa rèé, kí ló ń jẹ́ Ọ̀yọ́ gangan, kí ló ń pè nílé Ifẹ̀? Ẹ bá mi fi tó àwọn ọ̀jọ̀gbọ́n létí, kí ni Yorùbá ń pè ní Ilé Ifẹ̀ gangan? Kí ló ń pè lọ́yọ̀ Aláàfin? A kéré nínú ayé láti máa mọ ìtàn Ọ̀yọ́. Lóòótọ́ a mọ̀ pé àwọn bàbá ńlá bàbá wa wọ́n tẹ̀dó sí Ilé Ifẹ̀. Wọ́n ní agbára láti rìn láti Ilé Ifẹ̀ láti lọ dá Ọ̀yọ́ lẹ̀ nígbà tí ilẹ̀ ò gbà wọ́n mọ́. Nítorí pé bàbá wa tá ń pè ní Aláàfin yìí, ó ní àbígbẹ̀yìn ọmọ Odùduwà, ṣé kí náà pé whatever tó bá ṣàjẹ́, inú tó bá ṣí ọmọ Odùduwà wọ́n ló ní last born. Ẹ gbọ́ pé wọ́n nítorí wọn ò tí ì bí mi, wọn ò dẹ̀ bí ìyá mi. Àmọ́ nínú àwọn nǹkan tó wà lọ́wọ́ wa, àwọn oyè kan wà. Ẹ má yí sókè, ẹ má yí ilẹ̀, ẹni tẹ́ ẹ bá jọmọ Ọ̀yọ́ ẹ ṣí kínní. Torí mo ní táìmù láti ṣe fídíò ilé nìní, mi dẹ̀ ní pẹ́ lórí ẹ̀. Lẹ́yìn kínní máa yọ kó, mi ní sọ kankan lẹ́yìn ju ọ̀rọ̀ yìí lọ. Bàbá wa Ọ̀nìrìṣà, ẹ bá wa pa ọmọ Ilé Ifẹ̀. Ọ̀nìrìṣà Ọ̀jájá one, òrìkílẹ̀ mìtìtì, ojú rábẹ́sà ọkùnrin ogun. Kábíyèsí, wọn ò bí mi dá kí n má ṣí fìlà. Kábíyèsí o, mo ṣí fìlà fún orí adé nítorí tó bá láṣẹ. Ẹni tó bá ní ẹni tó bá ní báwọn tọ̀ ní ṣe jẹ́, onítọ̀hún tán rẹ̀ jẹ ni. Ìwọ tó bá wá ní báwọn ní Aláàfin ṣe jẹ́ nílẹ̀ kóòtù òjíire, ọba Aláàfin of Yoruba land, òun ni Aláàfin, kì í ṣe Aláàfin Ọ̀yọ́ nìkan. Ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ bí ẹ àbí àwọn nǹkan tó bá ń gbọ́, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi o. Bàbá wa Ọ̀nìrìṣà, ẹ ti tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀. Àmọ́ àwa ò ní tẹ ojú yín mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ipò ọmọ ọba. Ọ̀ọ̀ni tẹ̀ wá lójú mọ́lẹ̀. Ọmọ Ọ̀yọ́ ò gọ̀, a kì í ṣe dèdèrìn. Àwọn àbúrò mi ti jáde tó jọmọ Ọ̀yọ́, àwọn ọ̀kànnì ọgbọ́n, bàbá ọgbọ́n in general. Àwọn ajíṣe bí Ọ̀yọ́ láàrí, wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀. Èmi ni bàbá wọn, èmi ni big brother wọn, èmi dẹ̀ ni bàbá wọn. Kódà mo tún lè sọ pé èmi lọ̀gá wọn. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ sọ bó ṣe yẹ kó rí, nítorí pé tá a bá kọ̀ntínú kínní fẹ́ ìrẹ́pọ̀ lọ́yọ̀ọ́. Gbogbo yín á máa wò, àwọn kan máa wò pé níbo làárẹ̀ ń lọ, màá sọ ibi tí mò ń lọ fún yín. Àwọn oyè kan wà tó jẹ́ pé à ń jẹ ní Ọ̀yọ́ Aláàfin tí kò tọ́ sí bàbá ńlá bàbá ẹnìkankan, gbogbo ẹnu ni mo fi sọ. Àwọn oyè kan wà, ẹ bá mi ṣí ẹ bo síáṣíá. Àwọn oyè kan wà tó jẹ́ pé tí Aláàfin bá fi jẹ, ọba kankan nílẹ̀ Yorùbá ò tó bẹ́ẹ̀, including Ooni Ife. Àwọn oyè kan wà tí Aláàfin bá fi jẹ, ọba kankan ò tó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, including ọba Ooni Ife. Ẹ̀yin tẹ́ bá jọmọ Ifẹ̀, ẹ bá mi ṣí àkíní kó dọ́dọ̀ bàbá, ebú kọ́ mi tó bẹ́ẹ̀. Wọ́n bí mi dá kí n bú ọba, àmọ́ a máa sọ ọ̀rọ̀ tí ọba máa mú dání. Ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn, ọba wa Ọ̀nìrìṣà, wọ́n fi oyè kan jẹ ní ìlú Ilé Ifẹ̀. Oyè yẹn ò tọ́ sí yín kábíyèsí, ẹ má bínú sà, with due respect lẹ́ẹ̀kan sí kábíyèsí, oyè yẹn ò tọ́ sí yín. Tó bá wá níta ló sọ, èmi ní Aare Almaroof Ìdómògùn Akílàjà, ọmọ Ọ̀yọ́ ni mí, àwọn ò ń ṣe ọmọ àlè, àdẹ̀ ní fi ọwọ́ òsì mi ò ní fi júwe lé bàbá mi. Kábíyèsí Ọ̀nìrìṣà, wàláì ẹ tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀, ẹ tẹ ojú gbogbo Ọ̀yọ́ mọ́lẹ̀, ẹ tẹ ojú Aláàfin mọ́lẹ̀, nítorí ń tẹ́ ẹ ṣe yìí kì í ṣe tiwa. Àkọ́kọ́ ìbéèrè mi fún Ọ̀jájá, ẹni ìtàn kábíyèsí lẹ́ẹ̀kan sí, o tún júbà forí adé.
ẹ jẹ́ ń ṣí fìlà kó má dàbẹ̀ pé mo rí bàbá fín. Kábíyèsí oyè tẹ́ lọ fi Alexandra jẹ yẹn kò tọ́ sí yín nílé Ifẹ̀ rárá. Kábíyèsí ẹ má bínú. Ẹ má bínú. Because Yorùbá ní ṣàkátàpàrà láàsí tó bá máa domi kó domi, tó bá máa dẹ̀jẹ̀ kó dẹ̀jẹ̀, ọmọ yóò gọ̀, a kì í ṣe dèdèrè lọ́yọ̀ Aláàfin. Bẹ́ẹ̀ ni agbọ́n lójú, agbọ́n lẹ́yìn, bẹ́ẹ̀ ni atákéré dẹ̀ ni ìyọ́dún. Ìwọ tó bá jọmọ yọ mí bá lẹ́ni tó bá love and like ni lọ bèrè lọ ọmọ mi ẹ pé ta ló bí ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìwọ tó bá tún wá jọmọ Yorùbá tó bá love and like láti list sí correction bí báyìí lọ bèrè lọ́wọ́ daddy àti mommy ẹ pé ṣé Hausa náà bí ẹ fún. You can come here to curse, I don't care, èmi ò care. Ó ti mú àwa lára. Bàbá wo onírìṣà ẹ tẹ̀ wá ní ojúmọ́lẹ̀ lọ́yọ̀ọ́. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí tí mo fi béèrè pé ṣé Aláàfin àti Ọ̀ọ̀ni ṣé wọ́n lè rẹ́ láyé. Ọ̀rọ̀ yìí ti wá di àìsí ilé ológbò, ilé ti wá di ilé èkúté. Kábíyèsí onírìṣà, kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí, tí bàbá wa ikú bàbá yèyé bá wà nílé tó bẹ́ẹ̀. Ó gbọ́ ẹnu ni mo fi sọ, kódà mi ìyá ọ̀rọ̀ mi sọ, tí ikú bàbá yèyé ò bá ti gbésẹ̀ Ọọ̀ni ìjà ẹṣẹ yẹn tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀, you can come here and curse me, mi ò care, mi ò fẹ́ lo f word. Àmọ́ tá a bá rí òdodo ọ̀rọ̀ tá a bá sọ tó bá máa wá yá ẹ máa ní pé Ọọ̀ni àtàláàfin wọ́n fẹ́ràn ara wọn, wọ́n kíra wọn, àwa náà ti sọ. Ẹ fẹ́ kí ìrẹ́pọ̀ wà. Ọọ̀ni mo rí pé ń jáde káàkiri, it's fine, nítorí ẹ ti yẹn gbọ́dọ̀ ṣe exercise. Bọ̀ kábíyèsí oyè tẹ́ fi Alexandra jẹ yẹn ẹ dá padà. Oyè yẹn inú kọ̀rọ̀ yàrá ẹ̀ náà máa ti pè. Mo fi gbogbo tí mo bá ní láyé mi mo fi búra, tí ikú bàbá yèyé di Aláàfin, the new Aláàfin Ọ̀yọ́ tó bá dé ẹ máa gba lẹ́tà. Ó yà mí lẹ́nu pé àwọn Ọ̀yọ́ Mèsì ò ríran rí. Ó yà mí lẹ́nu pé gbogbo àwọn Baṣọ̀run, Àgbákin, Akínikú, Sàámù wọ́n rí. Ó yà mí lẹ́nu pé bàbá wa Ọlọ́jà wọ́n gbọ́ kíní. Ó yà mí lẹ́nu pé gbogbo àwọn Ọ̀yọ́, ojúlówó ọmọ Ọ̀yọ́ wọ́n rí. Bàbá tá a bá lóòótọ́ ọ̀rọ̀ tá a bá sọ fún yín kò dáa. Bọ̀yẹ́ mọ̀, ó yẹ kí n ṣí fìlà yẹn brother mi bank. Nítorí pé onírìṣà kò ń ṣe ẹni tí èèyàn gbọ́dọ̀ máa pè, tó gbọ́dọ̀ máa wò láì má ṣí fìlà. Mo ti ṣí, mo ti fún bàbá ní respect torí mo mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ilé Ifẹ̀ bá wá bí wọ́n máa ní ó bàjẹ́, ó rí bàbá fín, ó sọ ó pe bàbá kò ṣí fìlà, tó bá pa Aláàfin á ṣí fìlà, tó bá pe Àwùjalẹ̀ á ṣí fìlà, tó bá pọ̀ bẹ́ẹ̀ kó á fi ṣí fìlà. Mi ì lè rí ọ̀rí fi. Àmọ́ onírìṣà bàbá wa Adéyẹyè ohun tẹ́ ẹ ṣe yóò dáa o. Ẹ jẹ́ n wá bẹ̀rẹ̀ kẹ́ wá gbọ́ ohun tí bàbá ṣe. Alákọ̀ọ́kọ́, olóyè ìlú Ọ̀yọ́ ó jẹ́ Baṣọ̀run, Àgbákin, Sàámù, Alápinni, Lágùnà, Akínikú, Àsípa, baálẹ̀ Ìdógún, baálẹ̀ Àjàmbàdì, baálẹ̀ Abọ́gun, baálẹ̀ Ẹ̀karùn, baálẹ̀ Ọlọ́tẹ̀fọ̀n, Alájàgbá, Alápàárà, Ẹ̀kíyèsẹ́ní, baálẹ̀ Jàbàtà, baálẹ̀ olórí baálẹ̀ Oníkókó, baálẹ̀ olórí bàbá Ìyájì, bàbá Ìyájì ó ṣe baálẹ̀ ọ̀nà Ìsókùn, baálẹ̀ Akíìtàn, baálẹ̀ Èmẹ̀kọ àbí baálẹ̀ Fáṣọlá, baálẹ̀ Ṣọ̀kú, onímí ní àwọn baálẹ̀ Ṣọ̀kú àtàwọn yòókù. Ẹ̀rí ibi tí mò ń lọ, àwọn olóyè Ọ̀yọ́ nìyẹn. Bàbá wọ onírìṣà ṣe nǹkan kan tí ò dáa, tá a bá wí a máa kú, tá a bá sọ ọ̀run là ń lọ. Bàbá wa wá lọ mú brọ́dà wa kan tó ń pè ní Ọláńṣílé Waheed Alexandra. Ọláńṣílé, I'm not coming here to insult you, because mo mọ̀ mí ní defamation of character. Ànìkan tó bá tọ́ sí wa ó yẹ ká ṣe. Gbogbo oyè tí wọ́n jẹ ní Ọ̀yọ́ Aláàfin,
ó yàtọ̀ sí pé à ń jẹ oyè baálẹ̀. Ibi tí bàbá wa Ọọ̀ni ìrìṣà ibi tó ti ṣe ọmọ Ọ̀yọ́ rẹ̀ o kábíyèsí ẹ lè fi anybody tó bá wù ìjọba ẹ bá fi hàn jẹ onílẹ̀ Oòduà ẹ bá fi jẹ kíní kan Ilé Ifẹ̀ ẹ bá fi jẹ kíní kan Ilé Ifẹ̀ bọ́ bàbá wọ Ọọ̀ni ìrìṣà ẹ béèrè pé kí náà ṣe ẹ̀yin èèyàn ẹ love and like wá sọ fún yín ẹ bá mi love and like ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ̀ wá bí kẹ́ gbọ́ kíní dáadáa kó tó di pé mo hang up because tá a bá sọ kíní kí gbogbo yín rí ẹ máa wò pé kí ló dé tí Ọọ̀ni ààrẹ sọrú eléyìí gbogbo kọ́mẹ́ǹtì mo lè má kà for now but ẹ jẹ́ ń sọ tọ̀rọ̀ fún yín bàbá wọ Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá Adéyẹyè 3 wọ́n tẹ àbí 2 wọ́n tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ ọ̀nà tó fi tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ ni pé bàbá lọ mú brother wa Ọláńṣílé Waheed Alexandra with due respect Ọláńṣílé I know you probably don't know me I know you Ọláńṣílé yẹn ni wọ́n ní ó ṣe àwọn nǹkan rẹ́bẹ̀rẹ́bẹ́ nǹkan ribiribi ní Ilé Ifẹ̀ accepted kí ni wọ́n ṣe máa sọ́nsìn ìtí bàbá wọ Ọọ̀ni ìrìṣà ṣe tí mo fẹ́ kẹ́yìn ọmọ Ilé Ifẹ̀ jẹ́ kán mọ̀ ó ní mò ń sọ yìí wọ́n wá mú ọmọkùnrin náà wọ́n fẹ́ fi jẹ oyè gbogbo oyè tó wù ilẹ̀ lè jẹ ní Ilé Ifẹ̀ ṣe rí ẹni tí tó bá ti jọmọ́ Yorùbá land is from Ọ̀yọ́ gbogbo ẹnu mo fi sọ ẹ lọ wo ìwé kẹka history of Yorùbá so history of Yorùbá máa sọ fún yín pé àwọn oyè kan wà tó yẹ pé tó bá jẹ ní anywhere any Yorùbá land Aláàfin nìkan ló ní ẹ̀tọ́ láti fi jẹ ẹ lè jẹ kíníkà Odùduwà ẹ lè jẹ lágbájá Odùduwà ẹ lè jẹ òsì Odùduwà ẹ lè jẹ ọ̀tún Odùduwà gbogbo oyè tí mo dárúkọ yìí gbogbo oyè yìí Ọ̀yọ́ ló ti wá Ọ̀yọ́ ni wọ́n ti jogún àwọn oyè èmi ní Báṣọ̀run Alápinni igbá kan gbòókà Ọ̀yọ́ ló ní gbogbo oyè yìí gbogbo àwọn orúkọ tó dá yìí orúkọ tó sọ àwọn èèyàn ni kìkan ṣe oyè tó kàn ń jẹ ṣákálá àbáwọ ni nígbà tẹ́ máa baṣẹ́ jẹ́ ẹ wá lọ mú Alexandra ẹ wá lẹ fi Alexandra jẹ Àgbákin la ilaha illallah Muhammadu Rasulullah Àgbákin báwo náà yẹ pọ̀ kíní ẹ̀ náà Àgbákin Báṣọ̀run of Yorùbá land nǹkan tó ní ṣe nìyẹn Ọọ̀ni ìrìṣà wọ́n dẹ̀ wo dúdú ó dẹ̀ dúdú wọ́n wo kíní níbi tí ayé funfun dé yìí àwọn dẹ̀ mú ní dúdú ẹ wá ní kí ìjà parí láàrin Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ a máa jà tí Jésù máa fi dé ni àwa à ń gbàdúrà kí nǹkan da ní gbogbo àwọn ọmọ láṣẹ ní ìrẹ́pọ̀ Ọọ̀ni ìrìṣà wá wò sùsù wọn rí oyè jẹ oyè àwọn Ọ̀yọ́mèsì ti wá oyè Ọ̀yọ́mèsì ti wá ní bàbá yìí lọ fi jẹ Àgbákin Báṣọ̀run of Yorùbá land ó kó oyè Ọ̀yọ́mèsì méjì tó strong jù Ọọ̀ni ìdẹ̀ṣẹ̀ yóò dáa 1 and 2 oyè tó strong jù ní Ọ̀yọ́ lẹ́ni tó bá mú Àgbákin tán àmì tó bá mú Báṣọ̀run Àgbákin lè máa mú bàbá yìí wá twist oyè yẹn ó ní Àgbákin Báṣọ̀run of Yorùbá land níbo ló ti ṣerú ẹ̀ kábíyèsí ẹ̀ dá padà ní ò jẹ̀bùrẹ́ o ọ̀rọ̀ jẹ̀bùrẹ́ ò sí mbẹ̀ kábíyèsí ṣe nǹkan tí ò dáa kábíyèsí ṣe nǹkan tí ò dáa tá a bá lóòótọ́ ọ̀rọ̀ ká sọ bàbá wa Ọọ̀ni ìrìṣà ẹ wá dúró títí tí ẹ rí oyè tẹ́lẹ̀ fi àwọn èèyàn jẹ ẹ wá mú oyè Àgbákin Báṣọ̀run number 1 and 2 Ọ̀yọ́mèsì lọ́yọ̀ọ́ èyí wá mú ẹ lọ fi Alexandra tala Alexandra ibi nǹkan tí ò bá wù kó ná sí ìdí ọ̀nà mìíràn gbogbo history yẹn gbogbo story yẹn ló wà lórí fóònù yìí o gbogbo ẹ̀ náà ti download fún mi kí ló ṣẹlẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mo ṣe náà kò yẹ kó rí bẹ́ẹ̀ Ọọ̀ni fẹ́ fìyàn joyè ẹ wá rí oyè tẹ́ ẹ lè fi ìyàn jẹ nílé Ifẹ̀ mọ́ bàbá yẹn mọ̀ mo fọlọ́n búra Ọlọ́run ni mo fi búra Ọọ̀ni ìrìṣà ó mọ̀ fẹ́ tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ ẹ wá ní tAláàfin mi bá dé a máa wá rẹ́ papọ̀ ìwọ for APC ìwọ for PDP àwọn kò kàn wọ́n pẹ́ ló yẹrú kò ní Ọọ̀ni ìrìṣà ò ní ẹ̀tọ́ kankan ẹ bá mi ṣí
ẹjọ́ tó lọ mo bẹ̀ yín ẹ bá mi ṣí àkíní Ọọ̀ni ìrìṣà ò ní ẹ̀tọ́ kankan láti fi èèyàn jẹ Agbákinbáṣọ̀run of Yorùbá land níbo náà ti ń ṣerú ẹ̀ tó bá wá yá ẹni Ọọ̀ni àtàláàfin beef wàláhì a máa beef ká máa fi kú ni Ọọ̀ni àtàláàfin ò lè rẹ́ tí Jésù máa fi dé táàdẹ̀ tí mo gbà tó máa dé tá a bá wá ń joyè ṣó yẹ kó wá mú ọmọ ọlọ́mọ ẹ wá rẹ́ni fi joyè ẹ fẹ́ forí ọmọ ọlọ́mọ fágbọn kí ló dé tí wọ́n wá oyè nílé Ifẹ̀ ṣebí wọ́n ń jẹ sókò wọ́n ń jẹ oríṣiríṣi nílé Ifẹ̀ of Odùduwà ẹ̀tọ́ wọn ní ilé Ifẹ̀ ni pé tẹ́ bá fẹ́ fi mí jẹ ààrẹ tẹ́ bá fẹ́ fún mi lóyè ilé Ifẹ̀ ẹ ní ààrẹ Odùduwà bẹ́ẹ̀mi ṣe mọ̀ tó wọ́n tó ń jẹ oyè ilé Ifẹ̀ nìyẹn tẹ́ bá fẹ́ fún wọn ní Aare Almaroof ààrẹ Yorùbá land anything tẹ́ bá ti pè ní Yorùbá land Ọ̀yọ́ ló ní o ṣe rántí pé ọ̀pọ̀lọpọ̀ Kwara Ìlọrin wọ́n ti ń di activate ara wọn kúrò nínú Yorùbá àwọn àfáà wọ́n ti ń gbé wọn kúrò nílẹ̀ Yorùbá àwọn àfáà wọn dẹ̀ ń fi kíní yẹn kó bá àwọn ọmọ wa torí ọjọ́ iwájú ẹ mọ̀ ìdí tí mo fi ṣe show yìí mo ṣe show yìí nítorí pé mo rí pé àwọn àbúrò mi ti sọ̀rọ̀ tí èmi náà bá dákẹ́ nǹkan burúkú ni láti jẹ́ pé kí Ọọ̀ni kó mú the powerful oyè àfiwọ́ tó bá ní sóòótọ́ ọ̀rọ̀ àfiwọ́ tó bá sóòótọ́ ọ̀rọ̀ màá máa fún èèyàn ní èsì later. Fash, you have to see me like this. This is an insult. Ìjẹkújẹ ni Yorùbá ń perú ẹ̀. Ẹ má get me wrong, gbogbo àwọn bàbá wa ló ń jẹjẹkújẹ, including Aláàfin. Gbogbo wọn ń jẹjẹkújẹ lórí oyè. Wọ́n ń gbowó accepted. Kí ló dé tó jẹ́ pé ọlọ́ọ̀bá o. Kò mà wá ṣẹjọ́ lọ́wọ́ ni o. Kò sí ẹjọ́ lọ́wọ́ ni. Àwọn àgbààgbà kan wà ní Ilé Ifẹ̀ mo ti máa ń sọ tipẹ́. Àwọn ló yẹ kó correct bàbá wa tí wọ́n bá gbé oyè wá sí iwájú Aláàfin tí mo bá ní mo fẹ́ jẹ oyè lénìí bàbá máa pe Báṣọ̀run á pe Akínikú á pe Àgbàkin á pe Sàmù á pe gbogbo àwọn olóyè jàǹkànjàǹkàn lọ́yọ̀ọ́ á pe olórí ọmọọba á ní ẹ sit down mo fẹ́ fún ọmọ yìí ní oyè ṣé oyè tá a fẹ́ fún ọmọ yìí tó tọ́ sí lọ́dọ̀ tèmi ó dà pé bàbá wọ onírìṣà wọ́n request wọ́n gba ìmọ̀ràn ó yá láàrin èmi àti ẹ wá sọ fún mi bí ọ̀rọ̀ ṣe fẹ́ parí nígbà tí onírìṣà fẹ́ fi àwọn èèyàn joyè nígbà tí bàbá yẹn mọ̀ yìí pé ní Aláàfin lórí ìtẹ́ ṣé tí ikú bàbá yìí bá wà ṣé mo jẹ́rìí bàbá mi a fi báírò ṣe yín léṣe a kọ́kọ́ kọ lẹ́tà sókè a kọ́kọ́ kọ lẹ́tà sí òkè tó tiẹ̀ jẹ́ pé Tinubu ló wà lórí ẹ̀ Ọọ̀ni tó bẹ́ẹ̀ o kábíyèsí tó bẹ́ẹ̀ oyè tẹ́ fún ọjẹ́ yẹn dá padà oyè tẹ́ fún Ọláṣílẹ̀ Alexandra yẹn oyè yẹn inú yàrá ẹ̀ ló ti máa jẹ́ ọmọ Ọ̀yọ́ tó bá rí Alexandra tó bá fi oyè yẹn pé olórí ọmọ àlè ni gbogbo ẹnu mo fi sọ torí mo mọ̀ pé fídíò yẹn máa rìn ó máa go ẹ̀dẹ̀ jẹ́ kó go viral báwo ni Ọọ̀nìrìṣà ṣe máa wo sùsùn wọn rí oyè ẹ̀yin èèyàn tí bá jẹ̀bi ẹjọ́ sọ fún mi o Ọọ̀nìrìṣà ò rí oyè ó wá mú the two giant oyè tó le jù láti Ọ̀yọ́ Ilé Ọ̀yọ́ Ìgbòho Ọ̀yọ́ Àjàká títí dé Ọ̀yọ́ Àtìbà tó dé Àgọ́ Lódọ̀jà bàbá yìí wá mú oyè kò rí oyè fún wọn mọ́ kò rí oyè yọ Ọọ̀nìrìṣà ó wá lọ fìyàn jẹ Agbákinbáṣọ̀run ló yẹ àwọn bàbá tiwa ẹ̀yin Ọ̀yọ́ Mèsì you see yourself. Èmi mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Ọ̀yọ́ Mèsì ṣe ti rí o nígbà tá a ní ẹ mọ́ bá wọ ẹ̀yin bàbá wa àtẹ̀yin tẹ́ jẹjẹkújẹ nù àtẹ̀yin tí ò jẹjẹkújẹ yín ò kan wá o ẹ ṣàfà wa lọ́ba àìmọ́ba wa ló fà tí Ọọ̀ni ti ń fọwọ́ lálẹ̀ mo fi yòókù pamọ́ torí àwọn ibi tí Ọọ̀ni lọ ń dé tí ò yẹ kó Ọọ̀ni lọ nítorí àìsílẹ̀ Aláàfin Ọọ̀ni ń lọ bẹ́ẹ̀ bàbá ẹ má jẹ́ ń lo èdè yẹn pẹ̀lú ẹ̀ náà ẹ̀ rí nǹkan gidi mú jáde ń bẹ̀ torí wọ́n fi ń yé yín pé this seat is for Aláàfin màá mú kékeré kan fún yín
ọba yìí di Ọlọ́yọ̀túnjí of Ọ̀yọ́túnjí land. Wo Josh sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn gangan ọ̀rọ̀ tó sọ yìí gangan ni mo fẹ́ sọ. Ó ní àwọn tó wà ní ẹ̀yìn bàbá yìí tí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún bàbá. Àwọn tí wọ́n bífù ìlú Yorùbá tí wọ́n fẹ́ kí ìlú Yorùbá dúró dédé àwọn náà ń tẹ̀lé Ọ̀nìrìṣà. Gbogbo yín ẹ wò Ọ̀nìrìṣà lọ fi èèyàn kan tí ó ń ṣe olóyè Ọ̀yọ́ tí ó ń ṣe ọmọ Ọ̀yọ́ ó wá fi jẹ Agbákinbáṣọ̀nù of Yorùbá land. Kí ló dé? Kábíyèsí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ṣe nǹkan táwọn Ilé Ifẹ̀ tún máa ń ṣe fún yín. Èmi ni mo jẹ́ the Bọ́bagúnwà of Yorùbá land ní South Carolina, the only king tá a ní America tá a lè pè ní confirmed king tí ìjọba America fọwọ́ sí tó ń wo ìwé ẹ̀ wọ́n wo Israel wọ́n dẹ̀ rí pé ọba yẹn Adéjú Ìgbé ọba yẹn ló kú ní 2 months ago kọ́lọ́n fún ọ̀run Kábíyèsí yẹn. Ìgbà tí Ọ̀ọ̀ni jẹ bọ́ọ̀nì ṣe kọ́kọ́ jẹ gbàrà àwa yìí ni olóyè Ọ̀yọ́túnjí ní South Carolina l'Amẹ́ríkà ń bì. Ẹ lọ gọ́gù ẹ̀ èmi ni Bọ́bagúnwà wọn bẹ́ẹ̀ ni èmi ni wọ́n fi jẹ ààrẹ Bọ́bagúnwà náà fi mí jẹ ààrẹ Bọ́bagúnwà of Ọ̀yọ́túnjí land nítorí pé ilẹ̀ Yorùbá ni. Kí Kábíyèsí tó kú ìgbà tí Kábíyèsí fẹ́ wá sí Amẹ́ríkà according to reliable source ó ní a ní kí Kábíyèsí dé ilé kó dé Ọ̀yọ́túnjí ibi tí Kábíyèsí yẹn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ táwọn Ilé Ifẹ̀ máa ń ṣe pẹ̀lú Ọ̀yọ́. Ẹ bèrè pé kí ni Kábíyèsí ṣe. Kábíyèsí ní kóhun tó lè wá sí Ọ̀yọ́túnjí ní South Carolina ní Amẹ́ríkà yìí Kábíyèsí ní òun on láti kọ́kọ́ lọ change orúkọ Ọ̀yọ́túnjí sí Ilé Ifẹ̀ Oòduà. Ẹni tó bá ní mo parọ́ kó wá anybody tó bá lóhun ambassador Ọ̀yọ́túnjí tó ń gba gbogbo àwọn èèyàn tó fi ó ti gbá wọn kọjá irọ́ ló ń pa o. Anything tẹ́ anybody bá fẹ́ even ẹ fẹ́ visit Ọ̀yọ́túnjí lẹ́ni ẹ contact èmi Aare Almaroof. Èmi ni máa put yín sí right channel àwọn tó máa put yín through láti wá sí Ọ̀yọ́túnjí land. Ṣé ẹ fẹ́ try ẹ ni? Wo tó bá wà l'Amẹ́ríkà tó ò bá ti dé Ọ̀yọ́túnjí ní South Carolina wà lẹ́tàlá ò tí wá sí Amẹ́ríkà nítorí pé tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá kọ́kọ́ wo gbogbo Washington everywhere tẹ́ ẹ bá dé inú ìlú yẹn tẹ́ bá ti wọlé gbàrà báyìí ti gbà pé ẹ ti kúrò ní Nàìjíríà. Mo fọlọ́run búra bó ṣe Ọbàtálá wàá rí Ṣàngó wàá rí Yemọja wàá rí Ìyá Ọ̀ṣun wàá rí òòṣà oríṣiríṣi wàá rí ewúrẹ́ wàá rí àgùntàn tó ń léra wọn kiri ṣáláńgẹ́tà ń yàgbẹ́ sí nọ́mà wọn ni ìtọ́ flush ibi nọ́mà wọn ni ibi tó máa ti dáná àrò we have 27 acres of land. Ó la ní Ọ̀yọ́túnjí mo lè lo èdè a ní torí ọmọ bàbá mi ní Ọlọ́yọ̀túnjí. He was born and bàbá ẹ̀ was born and raised in Ọ̀yọ́ town. Adéjú Ìgbé lára àwọn ọmọ ọba tó ti kú ní bíi 300-400 century. Wọ́n wá ìtàn wọn wọ́n dẹ̀ confirm ẹ̀ pé inú Ọ̀yọ́ Aláàfin làwọn ti wá. Àmọ́ right now Ọ̀nìrìṣà alákọ̀ọ́tọ̀ ní túnṣe de o Ọ̀ọ̀ni ti kọjá ẹni tí lùmí máa bọ́ bí ti máa ní mo bú láyé àmọ́ máa correct wọn. Bàbá yẹn ní láti máa sọ fún wọn ní Ọ̀yọ́túnjí pé tí wọ́n bá lè change orúkọ wọn sí Ilé Ifẹ̀ Oòduà òun ò ní wá. Máa yẹn ní òun ò ṣe ọmọ àlè. Joshua máa yẹn láti máa sọ fún wọn pé ó sọ fún ọ ní pé òun ò ṣe ọmọ àlè. Ẹ máa gbọ́ o ó pa o ó ní òun ò ṣe ọmọ àlè pé bàbá tó bí bàbá òun Ọ̀yọ́túnjí ni wọ́n pè bí. The history of Ọ̀yọ́túnjí ti kàn káàkiri the whole world. Why tí ọba kan ṣe máa wá tó wá ní kó change sí Ilé Ifẹ̀ Oòduà. Kábíyèsí lóhun ni brother mi wá mi o Chief Lukman Aronfale òun gangan ló lórí olóyè ó lálẹ́ pé ní olórí ọmọ ọba gbogbo Ọ̀yọ́túnjí. Chief Lukman Aronfale àwọn gangan ni olórí olóyè Ọ̀yọ́túnjí. Àwọn ló pè èmi àwọn fi èmi joyè. Ṣẹ́yìn náà wá rí bẹ́ẹ̀
ṣó yẹ kí Ọọ̀ni sọ wípé kó change orúkọ kúrò ní Ọ̀yọ́ Ọ̀yọ́túnjí kó sọ di Ilé Ifẹ̀? Ṣó yẹ kí Ọọ̀ni ṣe bẹ́ẹ̀? Ẹ dá mi lóhùn èèyàn. Torí ẹ mọ̀ pé tèmi bá sọ̀rọ̀ tí n bá jáde kí n tó jáde, I have my full evidence. Mo ní lọ́wọ́. Ṣé wá fẹ́ gbọ́? Kábíyèsí wá sí Amẹ́ríkà o. Nígbà náà o, Kábíyèsí ò visit ibẹ̀. As a force ọba, gbogbo bẹ́ẹ̀ làwọn Aláàfin ti dé, wọ́n ti rán àwa lọ, a ti lọ. Nísìn gbogbo ọmọ Ọ̀yọ́ àtọmọ Yorùbá náà lọ ń visit ibẹ̀. Most ọmọ Ọ̀yọ́ tó wà l'Amẹ́ríkà tó bá fẹ́ ṣe vacation, kódà hòtẹ́ẹ̀lì tó wà bí hòtẹ́ẹ̀lì yẹn wà òkè débi pé kò wọ́n rárá. Nígbà táwa lọ is just $50. Irú agbára wo nìyẹn? Fọ ẹjẹ́ ń tẹnu mọ́ torí àwọn tó bá wo kíní kọ́ lè mọ nǹkan tí mò ń sọ. Ọọ̀nìrìṣà ó tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni Ọọ̀ni Ọ̀jájá ó tẹ ojú àwọn Ọ̀yọ́mèsì mọ́lẹ̀. Kò tún wá tẹ ojú Ọ̀yọ́mèsì nìkan, Ọọ̀ni tẹ ojú gbogbo ọmọ Yorùbá, ẹ tẹ ojú wa mọ́lẹ̀ láti lọ gbé táìtù àwọn bàbá àti wa, láti lọ gbé fún Ọláńṣílẹ̀ Alexandra. That's an insult, Kábíyèsí. That's an insult. Fún Ọọ̀ni kó gbé oyè àwọn Ọ̀yọ́mèsì tiwa, ó wá lọ fún bọ́ ìkan torí pé ó ní owó tó ná fún yín. Ẹ ló ná owó sí di Ọ̀rànmíyàn, fine. Ọ̀rànmíyàn igan, you are not the owner of the Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn belong to Ọ̀yọ́ Aláàfin. Ìjọ́ tí bàbá mi jáde tó ṣe, bàbá mi sọ̀rọ̀ lórí èyí pé kó jáde káwọn proof Ọ̀rànmíyàn tí wọ́n ṣe yẹn. Wọ́n ṣẹ́yìn ní kó tó bẹ̀ kó ṣe Ọ̀rànmíyàn, kó ṣe ọdún Ọ̀rànmíyàn ní Ilé Ifẹ̀ ni. Tó bá ṣe é sìn, ó lè ṣe nítorí pé bàbá Aláàfin ti kú. Bọ̀ ṣe gbọ́, Aláàfin Lámídì ló kú o. Aláàfin ò kú. Ẹ má bínú ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ẹ ká mi lára ni. And I have to be aggressive. Torí tá bá ń sọ jẹ́jẹ́ Kábíyèsí mama, ẹ má gbọ́rí o Kábíyèsí Ọọ̀nìrìṣà, ẹ má gba lẹ́tà. Ọláńṣílẹ̀ máa employ Waheed Alexandra kó padà sí ọ̀dọ̀ Ọọ̀ni kó change oyè dáadáa. Tó bá yẹ pé wọn ò tí wúyè, ẹ jẹ́ fi hàn yín kẹ́ má ní arákùnrin yìí ìsọkúsọ ló ń sọ lẹ́nu, kò mọ̀ nǹkan tó sọ. Mo kọjá level yẹn, mo mọ tí mo sọ o, mo mọ òun dà. Torí àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n ti ṣe, wọ́n ti wo fídíò yẹn dà. Fídíò yẹn, where is the video? Torí wọ́n ṣe party ẹ̀, kò dẹ́ ṣe nǹkan tá gbọ́dọ̀ dákẹ́. Òun kọ́ rèé, ó gbọ́dọ̀ fi hàn yín. Ó wà ní inú gúrùpù Ọ̀yọ́ Àtìbà Visionary, lára àwọn gúrùpù ọmọ Ọ̀yọ́ nìyẹn tí a dúró lé lórí. Ẹ má wọrí máa pa kíní yẹn sí, kò ń ṣe nǹkan tí mo fẹ́ sọ nìyẹn pé ẹ jọ̀ọ́ tó Ọlọ́run, ẹ bá wa wọ́ọ̀nù bàbá wa Ọọ̀nìrìṣà, ẹ bá wa sọ fún ọba aládé kò yẹ kí n lóró èdè yẹn. I'm very sorry to use that statement, but ẹ bá wa sọ fún bàbá wa Ọọ̀nìrìṣà, èyí tó ṣe yìí Ọ̀yọ́ ò gbà wọlé o. Ìjà wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú Ọọ̀ni àti Ilé Ifẹ̀ ni. Nítorí ẹ wò ọba tí mo sọ fún yín rèé, Ọlọ́yọ̀túnjí of Ọ̀yọ́túnjí land tó kú recently òun lélẹ̀. Ọba yìí náà ẹ̀mọ́ tó pa argument olópa Kábíyèsí yìí tó ń bá àwọn ẹbí argue nípa pé kán má mú gbónú palace. Ẹni tó dẹ̀ mú gbónú olórí burúkú tó mú gbónú palace, bóyá ó ti mú gbóyó, òun àti Kábíyèsí ní argument. Àtẹ̀yìn ló ti wá tó ti gún ọba yìí lọ́rùn. Kọ́ba tó dé hospital kò lè make ẹ̀. Ẹni tó bá gún níbí ní orí iṣan kò lè yé. Oná máa fi sọ pé gbogbo nǹkan láyé ó gba sùúrù. Ọọ̀nìrìṣà wọ́n ní orí láyà. Ọọ̀ni tẹ ojú wa mọ́lẹ̀. Ó tẹ ojú wa mọ́lẹ̀. Mi fẹ́ fi picture bọ̀bọ́ yẹn hàn nítorí pé ọ̀rọ̀ yẹn ò ní kò dáa. But mo fẹ́ fi ceremony yẹn mo fẹ́ fi hàn yín kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ṣe lóòótọ́. Nítorí tá a bá dákẹ́ tọmọ Ọ̀yọ́ bá dákẹ́ tí wọn ò bá sọ̀rọ̀, kì í ṣe pé àmọ́ nǹkan tó yẹ ká sọ o. Àrífín ni kí bàbá wa Ọọ̀nìrìṣà ó tẹ ojú gbogbo Ọ̀yọ́ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tó bá wù yẹn lè bọ́ta kẹ́ bú mi o. But ẹ sọ fún Kábíyèsí pé oyè tó fún Alexandra yẹn wọ́n gbọ́dọ̀ withdraw oyè yẹn. That oyè is not belong to you.
tẹ́ bá tiẹ̀ wá sọ pé ẹ fẹ́ lo power pé ọmọ Oòduà lẹ́yìn náà àbí ẹ wá fẹ́ fún ní oyè ẹ wá fún ní oyè pé kinní kan ẹ wá mú oyè àwọn bàbá tiwa méjèèjì ẹ wá kó pọ̀ ẹ̀yin yẹn sòótọ́ ọ̀rọ̀ tí bá jẹ̀bi mi ìbọ́ta láti wá bú kábíyèsí bọ̀ ẹ sòótọ́ ọ̀rọ̀ tí mo bá jẹ̀bi ẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ sọ òdodo lórí ọ̀rọ̀ yìí ẹ wá mú àwọn oyè àwọn Ọ̀yọ́mèsì tẹ́ mọ̀ yí pé that is the only powerful chief ta ní nílẹ̀ Yorùbá. Ore. Àsìkò ṣòfò ìwé ìlú bàbá wa jẹ. Bàbá ìwé ìwé ọba fi lè kẹrẹ. Tọ́jú àlejò tọ́jú ilé. Orí mú náà. Ẹ wo sample nìyẹn mi fẹ́ play jù mo wá ń dúró de ọmọ Ilé Ifẹ̀ tó fẹ́ bá mi ta kémi àti ẹ wá bẹ̀rẹ̀ múfì lórí ẹ̀ báwo ni kábíyèsí mo máa pa sí ìṣẹ́jú kan báwo ni tó bá yẹ pé nǹkan tí mo ọ̀rọ̀ tí mo sọ lẹ́ni tí kò bá da ẹ̀yin èèyàn má wulẹ̀ wo show mi mọ́ o bó tẹ bá mọ̀ pé ọ̀rọ̀ ẹ make sense gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ pin báwo ni ìrẹ́pọ̀ ṣe fẹ́ wà láàrin Ọ̀yọ́ báwo la ṣe fẹ́ rẹ́pọ̀ pẹ̀lú kábíyèsí Ọ̀jájá iṣẹ́ tí wọ́n ti ń lo kábíyèsí gan tá a bá wò dáadáa bá nǹkan jẹ́ ni Ọọ̀ni ìrìṣà lọ́rin jẹ́ wọ́n gba gbogbo ẹ̀ ní nígbà tí kábíyèsí ní imperial majesty lòun jẹ́ ìyẹn ikú bàbá yèyí àwọn kan náà gbà á mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ Olúwo tó bá yá àmọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ tó bá jẹ́ pé kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá tó bá jẹ́ wọ́n ṣe dáadáa ẹ kọ síbí pé wọ́n ṣe dáadáa Ọọ̀ni àti Aláàfin àwa ń wá ìrẹ́pọ̀ bọ̀ bàbá yìí wọ́n ń díbọ́ fún wa so Ọọ̀ni pretend fún wa ni because tí Ọọ̀ni ò bá pretend fún wa ọ̀kan làwọn tí Ọọ̀ni ò bá pretend ẹ jẹ́ ká gbàgbé pé mo jọmọ Ọ̀yọ́ báwo lẹ ṣe máa mú oyè tó tóbi jù lọ́yọ̀ọ́ ẹ wá lọ gbé fún ordinary person yeah I will call him ordinary I will call him ordinary ẹ gbé oyè tiwa ẹ lọ gbé fún Alexander mi ò fẹ́ mọrú owó tó ní ìwà tẹ́ ẹ wù yẹn kábíyèsí ó kù díẹ̀ káàtó kábíyèsí ìwà yẹn kù díẹ̀ káàtó ẹ mú oyè Ọ̀yọ́ ẹ wá lo Báṣọ̀run Àgbákin number 1 and 2 táwa ní lọ́yọ́ nìyẹn o ṣe mọ̀ pé bọ́rọ̀ ṣe dojúrú tó ń sìn Báṣọ̀run àtàgbákin ló ń kọ̀ǹtró Ọ̀yọ́ Ọọ̀ni ìrìṣà wa mú wọn wá fi Ọláńṣílé Waheed Alexandra wọn wá fi jẹ Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá land so bàbá Ọọ̀ni fi ń yé mi pé àwọn ti yọ Báṣọ̀run àti Ọọ̀ni kúrò lórí oyè tẹ́ ṣe ń fi oyè Ọ̀yọ́ ta èèyàn lọ́rẹ aláìláìláìlá o ọlọ́mà ló jẹ́ kó jẹ́ pé kábíyèsí Ọọ̀ni ló dọ́rú eléwo o bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi lénìí táwọn ọmọ Ilé Ifẹ̀ bá rí mi bá máa yà sí left ni àrífín ńlá ṣe fẹ́ gbọ́ àrífín ńlá òní kábíyèsí Ọọ̀ni ìrìṣà ṣe yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọ ọmọ Ilé Ifẹ̀ ẹ bá bàbá yín sọ̀rọ̀ wọn ṣerú ẹ̀ àwọn oyè tó ń jẹ ní Ilé Ifẹ̀ ǹjẹ́ yìí gbọ́ pé Aláàfin mú oyè Ilé Ifẹ̀ kankan ó fi tọrẹ fún yàn tí bàbá fi wọlé sùn Ọọ̀ni ìlọ́dún mẹ́wàá o àwọn tó lo 53 years láyé àwọn ọba tó sì lo 60 years àwọn Àwùjalè àwọn Aláké wọ́n sì wà ń bẹ̀ o tí lo 10 years ẹ̀ dẹ̀ fẹ́ da ipò ọba rú and we believe you are the youngest king kábíyèsí I believe pé you are one of the youngest king tẹ́ máa put wa through on the right channel tí kò fi ní máa dàrú nílẹ̀ Yorùbá mo rò pé ẹ fi eléyìí tó Jagaban létí tó tẹ̀ ń ṣe Jagaban kò ń sọ̀rọ̀ àǹjọyè but the governor Ọ̀ṣun state ọ̀rọ̀ kan yìí brother mi Isaka ẹ máa gba lẹ́tà
torí kò sí nǹkan tí ẹni ọba ìlú kan ṣe tí gómìnà wò ní mọ̀ pa ẹ̀. Ẹ káalẹ́ jàre. Báwo ni gómìnà Ọ̀ṣun state ṣe máa wà? Ṣé kò fi lẹ́tà hàn wọ́n kí ẹ tó lọ fi èèyàn jẹ Báṣọ̀run Àgbákilẹ̀ Yorùbá? Níbo náà ti ń ṣerú ẹ̀ onírìṣà? Níbo náà ti ń ṣe irú ẹ̀ Ọọ̀ni Ọ̀jájá? Níbo náà ti ń ṣe irú ẹ̀? Báwo lẹ ṣe fẹ́ kí Ọ̀yọ́ Aláàfin àti Ilé Ifẹ̀ báwo lẹ fẹ́ kárẹ́? Àlè rẹ tí Jésù máa fi dé ìpè kọ́. Tó bá wá jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ yìí, ìwọ tó bá ní ọpọlọ tó ń wo fídíò yìí, ó yẹ kó wò ó pé ààrẹ mọ nǹkan tó ń sọ. Bàbá ò ní tẹ ojú ọmọ Ọ̀yọ́ mọ́lẹ̀, and we are not going to agree with you. Oyè yẹn ẹni tó fún yẹn náà tó bá pò náà rò dáadáa, ó yẹ kó wò pé kábíyèsí oyè tẹ́ ẹ fún wa yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Gọ́vnà Adeleke, ó yẹ kí gọ́vnà Ọ̀ṣun bẹ́ẹ̀ ni Adeleke, ó yẹ kó rí sí ọ̀rọ̀ yẹn. Ṣé ẹ fẹ́ gbọ́ kábíyèsí ẹ máa gba lẹ́tà. Tẹ́ bá kọ́kọ́ gba lẹ́tà lọ́dọ̀ àwọn Ọ̀yọ́, ẹ gba lẹ́tà lọ́dọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì, ẹ gba lẹ́tà lọ́dọ̀ gọ́vnà, wàá ṣẹ̀ṣẹ̀ wá gba final letter tá a bá ní Aláàfin. Kábíyèsí tẹ́ ẹ bá fẹ́ kí Ọ̀yọ́ yín sọ̀tì yín jù báyìí lọ, àwọn ọmọ Ọ̀yọ́ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n pọ̀ dìbà o, wọ́n kàn lẹ̀ ní o. Ọ̀rọ̀ ọmọ náà rán síná kọ́ leléyìí o, ẹnu tàwa gbà torí mi ń ṣọmọdé. Àkéré nu ayé. It's very wrong. Fọláṣadé, God bless you. It's very, very wrong. Ó wrong gan because àwọn èèyàn ò fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀. Tá bá dé rí òótọ́ ọ̀rọ̀ tá bá ṣe lẹ̀ yóò lè dà. Àwọn òye tó ń jẹ ní tí wọ́n ń jẹ ní Ilé Ifẹ̀ wà ń bẹ̀ náà. Ọọ̀ni is just trying to tackle Ọ̀yọ́. Ọọ̀ni fẹ́ máa tackle Ọ̀yọ́ ni. Àwọn nǹkan tí bàbá yẹn ṣe síjú adé tí ò rí bá ikú bàbá yẹn ṣe ó lọ nínú ra wọlé yìí. Gbogbo àwọn nǹkan tí ò yẹ kí Ọọ̀ni ṣe tó mọ̀ pé position yẹn is for Aláàfin, Ọọ̀ni ti sáré ṣe. Mi ní sọ yẹn bí o. Bó ti yí àwa o, gbogbo bẹ́ẹ̀ fẹ́ máa lọ Puerto Rico, tẹ́ máa lọ Brazil, tẹ́ máa lọ gbá, tẹ́ máa lọ àwo, gbogbo ẹ̀ lárí o. We are not going to take that from you, sir. With due respect, kábíyèsí, oyè tẹ́ fi ọjẹ yẹn, oyè Ilé Ifẹ̀ ní kẹ́ pé. Tẹ́ bá tún máa mú oyè àgbà kí n bá sọnù yẹn, ẹ yọ kúrò, ẹ tó bẹ́ẹ̀. Kábíyèsí ẹ tó bẹ́ẹ̀. Nítorí pé ọ̀wọ̀ tí mo ní fún ọ ni, kọ́má ní ọmọ Ọ̀yọ́ ó rí Ọọ̀ni rìṣàfín, ibẹ̀ láti kúrò. Ibi dójúmọ́ ti mọ́ báyé, àbí báwo la bàbá, ibẹ̀ láti kúrò. Ilé Ifẹ̀ la bàbá mi ti kúrò. Why tí Ọọ̀ni rìṣà máa wò bẹ́ẹ̀ yẹn? Tá bá ti ń yọ nǹkan pé kí bàbá yìí kúrò nínú kan, mo ti send a lot of message sí Ọọ̀ni through àwọn èèyàn nínú group kan pé ẹ bá mi máa ju kíní sí bàbá. Kódà mo ti sọ débi pé ẹ sọ fún bàbá kan calm down láti máa lọ sí party. Oríṣiríṣi ni mo ti send. Wọ́n dẹ̀ fi ń jíṣẹ́ èèyàn yẹn sọ pé ààrẹ wọ́n fi ń jíṣẹ́. Ṣé tí bá délé Ifẹ̀ lọ́la Ọọ̀ni máa ní kó dá mi dọ̀bálẹ̀ ni? Kò sólúwẹ̀. Torí kò sẹ́ni tó lè ní kí má débẹ̀. Ṣé tí bá délé Ifẹ̀ lọ́la sọ máa nà mí ni? Mo máa nà fún Ọọ̀ni ni. Màá dẹ̀ fi yé pé bàbá, èmi ni Aare Almaroof. Èmi ni mo sọ̀rọ̀ níjọ́sí. Báwo lẹ ṣe máa lọ mú oyè Ọ̀yọ́? Oyè tó yẹ pé ó ní oyè tó wà lọ́yọ́ tó strong jù láyé. Tí mi tí gbọ́ ìmí ò nìyẹn. Lẹ́yìn àwọn oyè tí mo dárúkọ ẹlẹ́ṣẹ̀ máa mú Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò sẹ́jọ́ lọ́wọ́ wọn. Nígbà tó yẹ pé àwọn tó fi joyè lọ́yọ́. Wọn ò rí nǹkan ṣe fún wa lọ́yọ́. Òun làwọn èèyàn ṣe dúró pé gbogbo àtọ́kùkù ń joyè lọ́yọ́ náà ààfin lówó ń wọlẹ̀ sí. Àwọn tó ń joyè Ilé Ifẹ̀ ààfin lówó ń wọlẹ̀ sí. Wọ́n ní dìmánà yẹn Ọláṣílé, I'm very sorry o. I'm not here to root to you, but I'm just telling you the fact. Oyè tó fún ẹ yẹn, you need to go and withdraw that oyè and take original oyè from Ooni Ife. Oyè yẹn ẹrù ẹ ò gbé. Kò oyè yẹn ò gba orí ẹ láti gba Báṣọ̀run Àgbákilẹ̀ Yorùbá ní oyè bàbá tiwa. Ẹ rí pé insult ni Ọọ̀ni fún wa yẹn. Bàbá yìí inú ti ń bí mi. Màá pa kíní inú ti ń bí mi. Because inú bá bí mi ní stage kan tí bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí kábíyèsí ò ní like ẹ̀. Kódà èyí tẹ́ wò mí ìgò ò ní like ẹ̀. That's an insult for Ooni of Ife
láti lọ mú ọmọ tí láti lọ mú oyè àwọn bàbá ńlá bàbá ti wà ẹ wá lọ fi Alexander jẹ Àgbàkin lẹ́yọ Àgbàkin Báṣọ̀run ẹ tún lò lẹ́yọ kan o kábíyèsí ò lẹ́yọ kan o kábíyèsí kó méjì pọ̀ definitely Ọ̀nìrìṣà ẹ mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tẹ́ ṣe yẹn ni ẹni tó bá ní kábíyèsí yẹn ò mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe yẹn kó bọ́ síbí kí wàá fún ní ọ̀rọ̀ kábíyèsí ẹ mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tẹ́ ṣe yẹn ìtorí ẹ̀ gangan lẹ ṣe lo oyè first and second third lẹ Yorùbá lọ́yọ̀ọ́ ẹ wá lò ẹ wá ń fi èèyàn jẹ níbo náà ti ń ṣerú ẹ̀ kábíyèsí kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá nítorí pé that is an insult fún àwa lọ́yọ̀ọ́ táwọn Ọ̀yọ́mèsì ò bá jáde àwáre Ọ̀yọ́mèsì lèmi náà nǹkan tí mo dẹ̀ ń ṣe yìí àwọn bàbá mi mọ̀ ń pa ẹ̀ wọ́n ní Ààrẹ go ahead mi kàn ní tàpá sọ́ba ni Ooni Ife ẹ lọ change ilé orúkọ yẹn àwọn kan á ní kò gbẹnu mi wàláhì ó gbẹnu mi toró júlówó ni mí kó kó ọmọ Ọ̀yọ́ dẹ̀ ni mí mo kú ònú ọmọ Ọ̀yọ́ tí ẹ̀kan fọwọ́rọ́ sẹ́yìn mo kú ònú Ọ̀yọ́ tó wá ókè ṣé tó wáyé pa àti ìjọba tó ti gbé Aláàfin sórí oyè ṣé Ọọ̀ni máa mú lẹ́tà á gba oyè láti fún ọmọkùnrin ní Àgbàkin Báṣọ̀run lẹ̀ Yorùbá Alhaji Nurudeen ẹ gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ṣé ó tọ́ sí Ọọ̀ni lára láti lọ mú oyè àwọn bàbá tiwa lọ́yọ̀ọ́ láti lọ dash out ṣé ẹ lóye ni bàbá láìláìláìlá Ọọ̀ni ìtẹ́ ẹ ṣe ò dáa o ẹ ṣe lóye àwọn inú àwọn olóyè yín nílé Ifẹ̀ kẹfì fún Ọláńṣílẹ̀ yìí Waheed kẹfì fún lóyè gbogbo ẹ máa níyànjú Salaudeen I know aláfẹ́ mú mọ̀ àmọ́ Yorùbá sọ kinní kan ẹ jẹ́ n calm down Yorùbá sọ kinní kan wọ́n ní tí ẹnìkan bá wò sùsùsù tó gbégbá tí fún ẹlẹ́ni para wọ́n ní ẹ̀hẹ́n ẹjẹ́ ló báyìí wọ́n ní ọkùnrin tó dóbò tó dẹ̀ṣẹ́ bò tí wàá rírò ẹ̀ ṣe ń jọ mi tá a bá wá dákẹ́ fún Ọọ̀ni Ilé Ifẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ìgbésẹ̀ tí wọ́n gbé tí ààrẹ anybody nínú Ilé Ifẹ̀ láti sọ fún pé kábíyèsí ibi tẹ́ ń lọ yóò dáa rò dáadáa ni kẹ́nìbọ̀dì wá jáde níbi kó sọ fún mi pé Ọọ̀ni ò mọ̀ yí pé Àgbàkin àti Báṣọ̀run ní number 1 and number 2 lọ́yọ̀ọ́ ẹni tó bá fẹ́ jáde kó sọ fún mi bẹ́ẹ̀ kó ní kí n má sọ̀rọ̀ ìwọ tó bá wá lórí láyà tó mọ̀ ebúbú bọ́ síbí máa fún ẹ tán ayé ẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ ni torí ẹnu tèmi náà mú mo ti sọ fún yín àwọn kan ti fi bú mi ọmọ ọjà là wa àwọn olójútì ọjà náà ti bí wa ìwọ tó bá dẹ̀ jọmọ ọjà lọ́yọ̀ọ́ tó o bá ti já o ti dèdèrìn kú nìyẹn béèrè lọ ọmọ mi ẹ bóyá o ti lọ ìlú mi ti lọ fún ọ ló ti lọ fún ọ ní Ìyámọ̀pó àmọ́ wọ́n tó o bá jọba bí nínú ọjà tó tún ṣe ọmọ àlè tún wà ní Ọ̀yọ́ o ṣe mọ̀ pé ìsìn tó bá jọ ọmọ ọjà tó yẹ pé ọmọ ọjà fẹ́ ìyàwó kan tí ìyá yẹn wá lọ sí ibì kan lọ́yọ̀ọ́ mi ní dárúkọ torí ìlú bàbá mi ni tó lọ lo àmọ̀ nǹkan yí wá tọkọbò tó gbóyìn wá sínú ọjà ọmọ yẹn máa dẹdẹrìn ọmọ ọjà làwa ò gbọ́dọ̀ dẹdẹrìn mi ìrọ ọmọ ọjà tó dìdìrì rí kí náà múra sí mi ìrí ọmọ ọjà tó dìdìrì alájẹ ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ bá ó mọ̀ pé mo ti ń rẹ kíní yẹn mo rẹ pé ìjọ ti bá ti wà nílé tí mo sinmi dáadáa mo ti sùn ojú mi ti wú ó dẹ̀ ti pè mí ẹ wá lọ kí everybody lọ Ọọ̀ni ò ní ẹ̀tọ́ mo tẹ̀ máa change topic ẹ pé èyí tí mo sọ yẹn gan kò bá lọ Ọọ̀ni ò ní ẹ̀tọ́ láti fi èèyàn jẹ Báṣọ̀run Àgbàkin ilẹ̀ Yorùbá Àgbàkin Báṣọ̀run ilẹ̀ Yorùbá kí ló dé náà ẹ̀yin èèyàn ẹjẹ́ àsótọ̀rọ̀ náà ẹjẹ́ àsótọ̀rọ̀ mẹ́sẹ̀jì mi fún bàbá wa Onírìṣà kí tó parí iṣó yìí bàbá kábíyèsí oníkílẹ̀ mi ti ojúra bẹ sá ọkùnrin ogun ẹjọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run oyè tẹ́ ẹ lọ fún Ọláńṣílẹ̀ Waheed Alexandra with due respect sir kábíyèsí ẹ lọ withdraw oyè yẹn o
Olasile Waheed Alexandra, go back to Ile Ife. Kó sọ fún wí pé oyè tán fún ẹyẹn kò ṣe oyè ilẹ̀ Yorùbá títí ẹ. Bẹ́ẹ̀ ni, nítorí pé bàbá yìí ó mọ̀ọ́mọ̀ ṣe ìkà, ó tẹ ojú àwọn Ọ̀yọ́ mẹ́lẹ̀ nítorí pé kò sí Aláàfin. Ọọ̀ni àlè rẹ̀, mo wá ń dóde ìgbà tí Aláàfin bá dé, àwa bẹ̀rẹ̀ kéèsì lórí ẹni tẹ́ fi joyè. Ni mo fi sọ fún Ọláṣílé pé oyè yẹn inú yàrá ẹ̀ náà máa ti pè. Bẹ́ẹ̀ ni, tó bá gbé owó fún yín kó fún yín lóyè. Oyè àwọn bàbá tiwa lọ́yọ̀ọ́ lẹ wá rí kábíyèsí ẹ rí oyè nínú Ilé Ifẹ̀ ẹ dẹ̀ ní àwọn olóyè Ilé Ifẹ̀ tí náà tọ́tò ẹ lò kọ́kọ́ nínú orúkọ wọn ẹ wá mú ti wọn ẹ wá lo Àgbàkin Báṣọ̀run Ọ̀yọ́ lóyè àwọn bàbá ńlá bàbá tèmi láyé kò lè ṣẹlẹ̀ mi ì rí jù bẹ́ẹ̀ lọ kábíyèsí ẹ lọ change style yín o style yẹn wọ wàláì tí Aláàfin bá dé orí oyè lénìí tí bàbá yẹn bá ṣe tí ò da ẹ tẹ̀ sí lójú bàbá wa ikú bàbá yẹn gan kò ṣe kan tí ò da ẹ tẹ̀ sí lójú ẹ bú bàbá erékéńdé bàbá àbẹ́ ẹ bú kò sẹ́ni tí ò bú kò sí blọ́gà tí ò bú bàbá tán bọ̀ ìgbà tí bàbá kú tán làwọn èèyàn wá rí i pé bàbá Aláàfin da ẹ rí i pé ilé ayé yìí ò balance ẹ rí i pé kò lè balance nígbà bàbá gbéṣẹ́ náà rí i pé ọ̀rọ̀ yẹn tí bàbá sọ àwọn nǹkan tí bàbá yìí ti sọ sílẹ̀ bàbá sọ̀rọ̀ nípa ìwé Ọ̀rànmíyàn mo sọ kíní ẹ̀ fún àwọn Ọ̀yọ́ mo fi Ọlọ́run búra mo fẹ́ ra 100 nígbà ẹ̀ mo wádìí àwọn tí mo pè mo forúkọ bò wọ́n láṣìírí tí bàbá láwọn ta ìwé Ọ̀rànmíyàn yẹn ní 1000 kí oníkálukú lọ wo history ilẹ̀ Yorùbá ń bẹ̀ mi ì mọ̀ bí tó kówó yẹn sí mo bẹ̀rẹ̀ pé mo fẹ́ ra 100 bàbá pè nǹkan ní live and direct títí gbogbo èèyàn rí báyìí ní 1000 ìkan náà ọmọ Ọ̀yọ́ ní 5000 ní mo dẹ̀ fẹ́ ra 100 ṣé ẹ rí pé àjẹpa nìyẹn mo tiẹ̀ tún ná pókè tí ẹ̀ ta fún mi ní 1200 kọ́bẹ̀ mi náà print káta ara nǹkan tá à ń sọ nìyẹn ẹ̀yin bàbá mi ní Ọ̀yọ́ Aláàfin Àgbàkin ẹ jẹ́ ń wá orúkọ torí wọ́n fún mi ní the list of àwọn olóyè Ọ̀yọ́ mo dẹ̀ ní lọ́wọ́ tí bàbá mi fún mi ṣó ti yé yín ẹ wá gbọ́ oyè wa táwa ní lọ́yọ̀ọ́ ń tẹ́ máa fi mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ mi ò ṣe ọ̀rọ̀ sọ o mi ò ṣe ọ̀rọ̀ sọ rárá ó ń dà ọ̀rọ̀ tí mò ń sọ mi ò ṣe ọ̀rọ̀ sọ oyè àwọn bàbá tèmi lọ́yọ̀ọ́ rèé wọ́n ní olóyè ìlú Ọ̀yọ́ kẹ́ máa wo tó bá pẹ́ mo jẹ̀bi o bẹ́ẹ̀ ni àtòkèrè ní o wọ́n ń dọ́ọ̀jì ẹ̀ mọ́ sí o ó máa wo kó tó dọ́dọ̀ ẹ̀ ní tó bá lọ dọ́ọ̀jì ẹ̀ tó bá lọ dọ́ọ̀jì ẹ̀ sí left tó bá mú ẹ left tó kẹnu bí ẹ wo ẹ jẹ́ ń sọ kí fi parí show yìí mo mọ̀ pé late night ni olóyè ìlú Ọ̀yọ́ kẹ́ máa wo bí tí Ọ̀ọ̀ni ti rí wa fín o ẹ máa wo bí tí Ọ̀jájá ti tẹ Ọ̀yọ́ mọ́lẹ̀ o ẹ máa wo bí tí Ọ̀jájá ò ti fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin òtò àwọn Aláàfin tó bá dé tálàfin tuntun bá wá gbé mú Ọ̀ọ̀ni ẹ̀yin ọmọ Yorùbá kan wá dé ẹ máa sọ̀sọ́ kú sọ Ọ̀ọ̀ni wò sùnsùn ó dẹ̀ mú the highest oyè lọ́yọ̀ọ́ ó dẹ̀ fi ordinary person jẹ́ oyè tó yẹ pé ẹnìkan kò lè jẹ́ Báṣọ̀run àtàgbákin ó wá kó méjèèjì ó kó fún èèyàn kan olóyè ìlú Ọ̀yọ́ rẹ̀ Báṣọ̀run Àgbákin Sàámú Akínikú Lágùnà àti Àsípa oyè méje ni ẹ jẹ́ n sọ lẹ́ẹ̀kan sí kẹ́lẹ̀ gbọ́ o àwọn Ilé Ifẹ̀ náà ní oyè wọn mi ò mọ̀ o bí a ti bá tẹ̀ sí tó wáyé pé mo ṣe arithmetic mi dáadáa ó yẹ kí n gbà kí ní wáyé tó ń ṣe lò ó ẹjọ́ tó rọlọ́n ẹni tó bá mọ oyè àwọn olóyè Ilé Ifẹ̀ tó nínú àwọn tó ń tẹ̀lé bàbá ẹjọ́ ẹ lè send ẹ̀ sí mi màá tún ṣò yẹn ṣe Báṣọ̀run ó ní what they call the military man Báṣọ̀run ni military man bẹ́ẹ̀ ni Báṣọ̀run Àgbákin ó ní military lọ́yọ̀ọ́ ó wá mú oyè yẹn àti oyè inú ìlú àti oyè jagunjagun Ọọ̀ni ìrìṣà pa gbogbo ẹ̀ pọ̀ ó sọ dẹyọ kan so
ẹni tó bá máa bú mi ẹ farabalẹ̀ gbọ́rọ̀ ìkẹ́ tó bú mi o kí wá respond sí ẹ gbogbo comment ni máa kà lẹ́tà ẹjọ́ tó lọ lọ́hùn ẹ̀yin ẹ wò oyè wa lọ́yọ̀ọ́ Báṣọ̀run Àgbàkin Sàámù Alápinni Lágúnà àti Akínikú àtàsípa ó wá jẹ́ 1 2 3 4 5 6 7 oyè méjèèje kò sí ìlú mi tó ti ń jẹ oyè yẹn tẹ́ ẹ bá wo fíìmù kan tó bá ní kóòtù àsípa Ọ̀yọ́ náà rí fáàsì tí ọkọ bá lóun Báṣọ̀run Gáà Ọ̀yọ́ náà rí fáàsì tó bá ṣe fíìmù kan tó bá ní Àgbàkin Ọ̀yọ́ náà rí fáàsì Ọ̀yọ́ ló ní gbogbo àwọn oyè yẹn tí àwọn ìlú mi wá ń jẹ pé Àgbàkin gbàkan àwọn Àgbàkin kan kò sí ìlú tó ní oyè yẹn lórí onírìṣà ẹ tójú wa mọ́lẹ̀ àmáwọ ọmọ Ọ̀yọ́ nígbà ẹ bá mi ṣe ẹ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ìdómògùn ni mí Akínlàjà ìdómògùn àfìbọn ṣọ̀pá èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tí mo wá mú kínkín mo gbàyà lọ́wọ́ aláya ọmọ ládé ni mí Aláàfin ò ládé adé aládékun la gbà fáláàfin mo kí gbogbo wa o a kú ẹni Friday o Friday ní asán wa síre asán wa sọmọ asán wa sẹ́mi gógùn àti àlàáfíà ní tójú onu dójú ikú o gbogbo oore ilé ayé Ọlọ́run gbogbo ẹni tí oore bá tọ́ sí Ọlọ́run bá ń fún wọn àtẹni tó rò pé oore ò tọ́ sóun gan Ọlọ́run bá ń darí oore kọ wọn tó bá ti ń darí ẹ̀ kọ wọn darí ẹ̀ sọ́dọ̀ èmi Aare Almaroof náà darí ẹ̀ sí gbogbo àwọn olólùfẹ́ mi tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ tiyín tẹ́ ń wo Aare Almaroof ẹ jọ̀ọ́ ẹ bá mi follow mi ẹ subscribe sórí Aare Almaroof TV 2 ẹ subscribe sórí Aare Almaroof TV channel ẹ subscribe sórí Aare Almaroof lórí YouTube Aare náà ni ọmọ yín ni o ọmọ bàbá yín ọmọ ìyá yín ojúlówó ọmọ Àtìbà ni wá tí a sì ní fi ọwọ́ òsì àní fi júwe ilé bàbá tó bí wa lọ́mọ mo kí lẹ́ẹ̀kan sí tó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ má yí sókè o ẹ má wọ sókè ẹ wò kẹ wò parí ní tẹ́ ẹ bá wá rí please share your comment tó bá wá jẹ́ pé mo wrong ẹ sọ fún mi I'm here to be corrected bẹ́ẹ̀ ni that is what we call Ọ̀yọ́mèsì àwọn Ọ̀yọ́mèsì méjèèjì ni mo dárúkọ yẹn Ọ̀yọ́mèsì the strongest chief in Yoruba land tí kò sí ìlú míì tó lè sọ báwo ni Ọọ̀ni ṣe máa wò sùsùn tó wá jẹ́ pé wọ́n là fi èèyàn jẹ Báṣọ̀run Àgbàkin ilẹ̀ Yorùbá ó ní bó ṣe jẹ́ o ó ní bó ṣe jẹ́ o mi ìbá bọ́ọ̀lì ní alẹ́ yìí bọ́ mi ò gbọdọ̀ rí Ọ̀ọ̀nìrìṣà fín kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àṣekìnì apẹ́ lọ́wọ́ adòkìnì àbí báwọn náà ṣe ń pè mo máa rọ̀ yín ẹ rí pé mo ti gbé ní gbígbóná tútù rè mo máa bẹ̀ yín kẹ́ pé Alexandra kì í ṣe pé dandan kẹ́ withdraw oyè you can easily change the certificate ó easy gan nǹkan tẹ́ fi fún lóyè oyè Àgbàkin yẹn àwọn Ọ̀yọ́ ò ní gbà o bọ̀ bàbá tó bá change ẹ̀ mo fi Ọlọ́run búra o mo fi ànábì tẹ̀lé wàláyé tí bàbá yẹn ò bá change ẹ̀ tí bàbá Ọọ̀ni ò bá change ẹ̀ a máa fìyàn jẹ Ọọ̀ni ní Ọ̀yọ́ o àṣírí ni mo gé fún yín wàláì tàláì tó bá kódà mo lè request fún pé Ọọ̀nìrìṣà of Ọ̀yọ́ land of Yorùbá land màá máa jẹ́ bẹ́ẹ̀ ní tó bá ti mú Ọọ̀ni tí wọ́n lo Àgbàkin wọ́n lo orúkọ àwọn bàbá wa gẹ̀rẹ̀gbẹ̀gẹ̀rẹ̀gbà mo ó yà mí lẹ́nu jẹ́ mo kàn wò báyìí pé ṣé lóòótọ́ ni inú gúrùpù tí mo ti rí Ọ̀yọ́ missionary mo kàn wò pé ṣé lóòótọ́ ni àwọn èèyàn ti sọ̀rọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ ti bínú oríṣiríṣi oníkálukú wa ti sọ̀rọ̀ mo á rí pé òótọ́ mà ní Àgbàkin Báṣọ̀run láti last week but mi ní opportunity because tí n bá fẹ́ ṣe live tára mi ò bá ṣe mi fẹ́ ṣe torí mi tí bá jókòó tí mi ara mi ò bá fẹ́ ṣe tí mo kàn tíra mi mo kàn máa sọ wúrowúro ni but mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan ẹ ṣé gan Àgbàkin Báṣọ̀run Yorùbá land Ọọ̀ni Ifẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ Aare Almaroof ọmọ Ọ̀yọ́ ni mí olórí dẹ̀ ni mí lọ́yọ̀ọ́
bẹ́ẹ̀ ni mo lè kéré lójú tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà àmì àṣẹ Aláàjì Dáúdà tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n bá change orúkọ yẹn ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tálàfin tuntun bá dé o àwa náà ó mú kódà àwa ní sọ ní oyè àwọn olóyè wọn Ọọ̀ni gangan la máa jẹ ire o a máa jẹ Ọọ̀ni kábíyèsí tẹ tó bá dẹ̀ dàbí irọ́ Ọlọ́run má pa yín má pa èmi náà tó bá dàbí irọ́ ẹ dí àmì tí ẹ bá lọ change kíní yẹn kárí ẹ dí àmì a máa jẹ Ọọ̀ni ní Ọ̀yọ́